ذو حسب قدير أقام Haji Muhammad Haji Muhammad Haji Harun 5,000 naira bàbá àgbà ọlọ́run kẹ́mi wọ́n ti darapọ̀ mọ́ wa. وخير الناس ذو حسب قدير olóríire ẹ̀dá tí gbogbo wa náà wá pẹ̀tì láti bá wọn dúpẹ́. أقام نفسه حسبا جديدا ẹ̀sán náà níbi tí rí náà nù. أقام نفسه حسبا جديدا. ẹ wo ọdún tẹ̀ tí ń dun ayé nú káàkiri. gbogbo ẹni ó wà ń bí lónìí 99% wa àwa ṣẹ̀san dáadáa yín ni. torí gbèsè ni wọ́n ń kí gbogbo àwọn àgbàlagbà sí jòkóó. وخير الناس ذو حسب قدير. sọ ọmọ bíi tá a gbé wà lùkùránì dé ọ̀dọ̀ Haji Muhammad láti dúró. bẹ́ẹ̀ni. akọ́ọ̀mà أقام لنفسه bàbá wa gbẹ̀fẹ́ ife àti bàbá wa arọ́bí wọ́n ti débẹ̀ bí wọ́n ṣe máa ṣe. لنفسه ọ̀gá mi tí n bá ti fẹ́ wọlé. جديدا. mítìnì tá a jọ ṣe rò pé bọ́ọ̀ bá ti ń wọlé á wà sígínà rẹ̀. a máa kọ́ṣà rẹ̀. Dr. Alikali wọ́n sì ti wá. wọ́n ti wá bẹ́ẹ̀. tí a bá ti rí kalẹ̀ bàbá gba ọlọ́run kẹ́mi aládẹ̀mí. الله يطهر. àwọn àbọ̀ síbi ètò tọ́kàn. ó ti dà. bàbá wa Abul Fatih wọ́n ti débẹ̀. bàbá àgbà nírọ̀rùn. wọ́n ti débẹ̀. bàbá wa Amúrúlà wọ́n ti débẹ̀. lára ètò lájísàn nìyẹn. bẹ́ẹ̀ ni. èèyàn ní wá látẹ̀yìn wọ́n wá bọ́ sí sáfù àwọn tí wọ́n wà níwájú. ọba wọn kan wájú ni. wọ́n wá bá a fa débi pé wọ́n tún bá a débi kánáwó. wọ́n làbọ̀ bá ní 1 million níwọ̀tọ̀ wà lẹ́yìn ó dùn ó káwọn 5,000 ọ̀nà tiwọn náà. tí wọ́n bá ti bá tiwọn tán wọ́n náà wá fi mílíọ̀nù tí wọ́n wà wá fi tiẹ̀ náà lélẹ̀ báwọn. bàbá kan tún rẹ̀ bẹ́ lẹ́yìn wa. ètò nu bàbá wa Yasir Jalal Izula bá a bá ti rí kalẹ̀ bàbá mi àgbà ọlọ́run kẹ́mi aládẹ̀mí olóríire ẹ̀dá tí gbogbo ayé ń ṣàdúrà fún lọ́wọ́lọ́wọ́. bẹ́ẹ̀ ni. kọ́lọ́hún kọ́ dákun mọ̀ṣẹ́ yìí ní ẹ̀yẹ ẹgbẹ̀yìn fún bàbá àgbà ọlọ́run kẹ́mi aládẹ̀mí. آمين. ẹ̀yin tẹ́ ẹ ṣe àmì wẹ̀ ní fojú sunkún ọmọ. آمين. أبقاكم الله. ẹ wo iye ọdún bó ti pọ̀ tó ó ti pẹ́. tẹ́ ẹ ti ń fi dùnnú sọ́kàn kó wa. أقام لنفسه حسنا جديدا. أقام لنفسه حسنا جديدا. وخير الناس ذو حسب قديم. ẹrú ọlọ́run kan ló mú 5,000 yìí wá.